Àgọ́ onílé o, mo yíká ọ̀tún, mo yíká òsì o, mo ti kanlẹ̀kùn méje táwọn àgbààgbà máa ń kàn o. Mo ti wá bá mọ̀mọ́ bẹ̀bẹ̀ ní o, Mesoro, ó ti dòṣà tán kúnlẹ̀ bọ. Mo wá bá mọ̀mọ́ bẹ̀bẹ̀ ní o wípé ẹ jọ̀ọ́ ẹ gba mọ̀mọ́ padà o. Mo méwúrẹ́ wá, mo mágùntàn wá, kí lẹ fẹ́? Kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ tí ò sí ń bí. Mo wá bá mọ̀mọ́ bẹ̀bẹ̀ ní o pé ẹ jọ̀ọ́ ẹ gba mọ̀mọ́ padà o, ẹ̀sìn ìpọ́ o. Ẹ̀yin nìkan lẹ lè yọ mọ̀mọ́ nínú ẹ̀sìn tó ń fi rẹ̀ ṣe yìí. Ẹ jọ̀ọ́ ẹ tímọ̀ pẹ̀lú mọ̀mọ́ kẹ̀lé kó fún donation. Ẹ gba mọ̀mọ́, ẹ gbé ewúrẹ́, ẹ gba adìyẹ o. Mesoro, mesu jamba. Mo ti mewúrẹ́ wá, mo mágùntàn wá o. Ẹ jọ̀ọ́ o, ẹ gba mọ̀mọ́ padà. Mọ̀mọ́ is desperate for acceptance. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. Ẹ bá wa gba mọ̀mọ́ o. Ẹ bá wa gba mọ̀mọ́ o. Ẹ gba mọ̀mọ́ lọ́wọ́ Dọ̀kásì o. Ẹ gba mọ̀mọ́, a ti ń bẹ̀ yín for how many days? Ìgbà tẹ́ kì í ṣe ran. Ẹ gba mọ̀mọ́, kí lẹ fẹ́ gọgọgọgọ a máa ṣe. Ṣé ká gbé mọ̀mọ́ wá kí mọ̀mọ́ wá kúnlẹ̀ lórí live chat? Kó máa sọ pé Mesoro, dáríjì mí o. Ní dààmú o. Mesoro, jọ̀ọ́ foríjì mọ̀mọ́. Sórí mi ò lè mọ̀ ní àṣẹmọ́ yẹn sìn ni àṣẹmọ́ rírì ẹ̀ ìwọ nìkan ló lè gbọ́ṣẹ́ Dorkas. Mesoro, gbogbo nǹkan tí mọ̀mọ́ bá ti lẹ̀ wò ó ti ṣe fún ẹ fojú pa ẹ̀ṣẹ̀ mọ̀mọ́ rẹ́, dáríjì mọ̀mọ́. Èmi fúnra máa gbé mọ̀mọ́ wá sẹ́, wọ́n máa kúnlẹ̀ báyìí, wọ́n máa rá bàbá wájú ẹ̀, wọ́n máa yíká ọ̀tún yíká òsì fún ẹ ní pé màámi gbogbo ayé ti gbà fún ẹ ń sìn pé ìwọ nìkan ló lè ṣiṣẹ́ Dorkas, ìwọ nìkan ni. Jọ̀ọ́ bá wa gba mọ̀mọ́ jọ̀ọ́ torí Ọlọ́run, gba mọ̀mọ́. Wọ́n ní wo òṣùbà ẹ̀rẹ̀ àgbà tí ó bínú lọ́mọ ẹ̀ pọ̀ jọjọ. Dá mọ̀mọ́ tọ́. Ẹ dá mọ̀mọ́ tọ́. Ẹ̀yin ọmọ ayé, ẹ bá wa gba mọ̀mọ́, ẹ dá wọn mọ́ wọ́ tọ́. Mọ̀mọ́ ò lẹ́nì kankan. Ẹ̀yin nìkan ni mọ̀mọ́ ní. Ọlọ́run, lórí social media ẹ ṣàánú mi. Ẹ dá mọ̀mọ́ tọ́. Ẹ má sọ pé orí mọ̀mọ́ ti yí. Èèyàn lè máa fa eruku gbogbo eruku yẹn gan kó gbádùn kó lálàáfíà. Ẹ ṣàbá wa gba mọ̀mọ́ tọ́. Ẹ̀sìn yẹn ti pọ̀ jù. Ẹ wá sọ pé orí gbogbo wọn ti yí. Kọ́ lọ fèsì Dorkas. Who can tackle liar? They need you. They are desperate for your service. Ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́? Mo méwúrẹ́ wá, mo mágùntàn wá. Báwo lẹ ṣe fẹ́ sí? Ṣágùntàn dúdú lẹ fẹ́ ni? Ṣé ó màlúù lẹ fẹ́ kán pa ni? Kí lẹ fẹ́? No, tell us your sacrificial kini. We go bring am. A máa késo wá, a máa káṣọ pupa wá. Nǹkan tẹ́ bá fẹ́ ni at this point we are ready. We are ready to supply it. Èmi mo fi ra mi lẹ̀, mo jọ̀wọ́ ara mi wípé dọ́dọ́dọ́dọ́ ẹ gbọ́dọ̀ gba mọ̀mọ́ padà. Because mama ò lè dájà ìjà, she need the support. Mesoro, wọ́n need the support yẹ. Mama ò lè dájà ìjà, she cannot face Dorkas alone. One woman battalion yẹn ẹnu lásán ni. Now she need 2 women battalions. Bẹ́ẹ̀ ni, she need 2 women battalions to face Odo Nation. Bẹ́ẹ̀ ni, Mesoro jọ ìkúnlẹ̀ mi ní ọkọ ìyá mi. Jọ̀ọ́ bá mi gba mọ̀mọ́, dárí ẹ̀ṣẹ̀ jì mọ̀mọ́. Mọ̀mọ́ ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mọ̀mọ́ ò ní bú ẹ mọ́, mọ̀mọ́ ò ní blọ́ọ̀gì ẹ mọ́. Dáríjì mọ̀mọ́ kẹ̀lé tí mọ̀ bù. Jọ̀ọ́ ẹ̀sìn ti pọ̀ jù. Ẹ̀sìn ìwọ nìkan ló lè yọ mọ̀mọ́ Mesoro. Ìwọ nìkan ló lè ṣe kíni ló lè yọ mọ̀mọ́. Jọ̀ọ́ ọkọ ìyá mi, ó yá kí ló fẹ́ a máa ṣe fún ẹ. Àwa gan wá kẹtì ẹ lọ kóra yín jọ. Ẹ lọ kóra yín wá, all of you lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ kóra yín. Ẹ ṣúra yín jọ àtẹlẹ tó ti lọ èèyàn tó bá ti lọ ẹ pé padà. Bẹ́ẹ̀ ni ẹ pé padà, ẹ kóra yín jọ kẹ try ẹ. Just try it at this point. Nǹkan tá à ń dúró dè nìyẹn. Ẹ má sọ pé kinní kan ẹ gbára yín, ẹ di káàmpù sọ́dọ̀ ara yín, ẹ lẹ̀pọ̀ kẹ try ẹ. That is it. Who can tackle liar tí ń bẹ̀bẹ̀ o?
ní dààmú Ọlọ́run ṣàánú wa lórí social media yìí. Ẹ wò ó, mo tẹ̀ tún rí nǹkan míì. Wọ́n ní Àwẹ̀lé Èkìtì àti Dorcas. Wọ́n ní ẹ jẹ́ n kọ́kọ́ sọ kinní kan fún yín pa Àwẹ̀lé Èkìtì. Àwẹ̀lé Èkìtì, Ọlọ́run, let me tell you one thing. You are just an empty threat. Let me just tell you that. Sórí èèyàn tó bá ní nǹkan dání, kò kì í announce pé mo ní nǹkan báyìí dání. Èèyàn máa ń dà síta ni. You are not even ready to fight. Láti jọ́ èlò ti sọ pé ó máa sọ eléyìí o. You are coming out to come and kí ló sọ pé ó fẹ́ gbé jáde yẹn náà, to come and tell us baba baby you are coming out to come and say this o. You know how they got the pregnancy o. You know what they did o. Láti jọ́ ìyá àárín kankan. Ẹni ẹ fẹ́ kọ́mọ yẹn pé 4 months ni ọmọ ti pé 7 months ní. Ẹ jọ nǹkan tó bá wà lọ́wọ́ anybody. Who is the next person? Ẹ jọ jà tètè mọ̀. Tó ń dàbẹ́ ni pé mọ̀mọ́ tó sọ pé máa dá gbogbo ẹ̀ síta ń sí báyìí, mọ̀mọ́ ló tún bẹ̀rù láti dá síta. Ta ló tún fẹ́ forí kò ń bí ẹ jáde tán. Ẹ má máa sọ pé ẹ wò ìjẹun tó jà lèèyàn sọ pé kíní ẹ jáde tán. Nǹkan tó bá wà lọ́wọ́ ẹ̀ gbé jáde. Ojoojúmọ́ ni Dorcas ń pariwo pé ta ló tún fẹ́ kú fún ìyá yín bẹ́ẹ̀. Ta ló tún fẹ́ kú fún ìyá yín? Ta ló tún fẹ́ kú fún ìyá yín? Ojoojúmọ́ ló ń pariwo. Ẹ jáde tán. Èèyàn tó sọ pé òun tóbìnrin allegedly ó lóun rántí bóyá òun bá sùn. Ìwọ sọ pé òun mọ bàbá bébì. Mọ̀mọ́ sọ pé òun mọ mọ̀mọ́ bébì. Gbogbo yín lẹ ṣáà ní ẹ kó jáde, kò ní jẹ yín tẹ́ ẹ bá kó jáde. Bẹ́ẹ̀ ni kò ní jẹ gbogbo yín lẹ́yọ̀. Nǹkan tó bá wà lọ́wọ́ anybody. Enough of this fuckery. Àwọn kan tó sọ pé kò bímọ. Àwọn kan sọ pé there are so many things. If you see, ẹ kóra yín jọ, ẹ fún wa ní ẹyọ̀kan evidence ẹyọ̀kan. Tó evidence bá wà lọ́wọ́ ẹ tó bá tọ́jú ẹ kò ní yẹ o. Bẹ́ẹ̀ ni láti jọ́ èlò tí ń kígbe kọ́ fi ẹ́lẹ̀ o. Tó bá bẹ̀rẹ̀ tiẹ̀ ń sìn, o ò dẹ̀ rí bẹ̀rẹ̀ láti jọ́ yìí. Abó ṣe èrè ni àwọn olórí tó ní time láti máa waste. If you have anything, bring it out. That is it. Ẹ bá máa kọ epistle, you are going to ṣe kíní yàrá. Fi story ilẹ̀, you no get anything. Kọ́ wá bí ìyá ẹ̀dá tó bá ní nǹkan kan dálẹ̀ náà kí ṣóun bẹ̀rẹ̀ ní pẹrẹu. Kí ló máa ń ṣe yín náà? Kí lẹ máa fi wá pè wà pè lórí fracasi náà? Ẹ kò máa dédé jáde ọjọ́ tẹ́ ẹ bá ti gba ògùn yín ẹ máa kọ dédé jáde ẹ máa kọ́kọ́ kọ epistle ẹ fẹ́ epistle lẹ̀ go to the main kínní nǹkan tó bá wà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ evidence. Báwo ló ṣe máa sọ pé o ní evidence dání wọ́n kí èèyàn tó bá ní evidence dání kò kí ń sọ pé o ní evidence dání ó máa jù ú lẹ̀ báyìí ni bíi mísù ó máa ṣe kí ó máa jù ú lẹ̀ báyìí tí gbogbo wọn máa ṣàtiwá báyìí tá a máa yànnàyànnà ẹ̀. I double dare you Àwẹ̀lé Èkìtì rubbish tó wá ń ṣe lórí social media ó ti tó. Gbogbo nǹkan tó máa ṣe lórí is more than enough. Get the fuck out and drop whatever it is you want to drop. If you know you are not ready to drop, you are not ready to fight, get the fuck. Ṣó bá sọ pé o lélẹ̀ lẹ́nu oníyẹn lọ́la gbogbo látijọ́ ètò tí ń ní gbogbo ẹ̀ báyìí àárín nǹkan kan. We no see anything. Àárín nǹkan kan. Ẹnu àti orin òwe ló máa ń kó síbẹ̀. Ṣé ẹ̀kọ́ wọn fi Dorcas wẹ́ engagement ni wẹ́ná kí là ń sọ ọmọ ológo lọ́wọ́lọ́wọ́ ń sìn nìyẹn. Bú Dorcas ìwọ náà ní engagement. Every one of them àti mọ̀mọ́ wọn àti amẹ̀bọ àtàwọn Mesoro nǹkan tó dẹ̀ ń dùn àwọn Mesoro àwọn lẹ́gbàá yẹn ni pé nísìnyí táwọn mọ̀mọ́ ti bá Dorcas jà wọ́n máa share engagement. Àti láyọ̀ Dorcas ní engagement lórí social media wọ́n máa pín engagement pín wèrè láàrin ara. Ẹgbẹ́ kó ṣì lọ àtàlùjọ gbogbo yín kàn lẹ̀pọ̀ bẹ́ẹ̀ ṣe lẹ̀pọ̀ ẹ̀ tí ẹ̀ jámọ́ nǹkankan jámọ́ nǹkankan. If you know tó bá mọ̀ kò show off ẹ̀ o dẹ̀ mọ̀ pé o ní proof gbélẹ̀ ẹjọ́ tí wọ́n tún bẹ̀yàn pé ìwọ tó sọ pé o ní evidence wàá gbélẹ̀ wọn ò bẹ̀yàn fún yẹn. Ojoojúmọ́ lẹ máa disturb cyberspace wa tá bá ti ń deal pẹ̀lú ìyá àjàrà bùkà kan a máa deal pẹ̀lú olórin pàjáwìrì àti wọ́n máa deal pẹ̀lú eléyìí tí ò mọ nǹkan tó tiẹ̀ fẹ́ ṣe. Are you a blogger? No. What is it that you do gan? And if you know that this is fracas evidence having ṣiṣẹ́ lè máa jẹ́ kẹ́ máa fẹnu já ẹran sáwò fún wa. If you know you get anything ìwọ tí yín explain láti ọjọ́ yìí how many months ago ló ti yín explain? Without any single dropping. Drop it, my dear. Don't launch it. Drop it. Èwo ni wèrè náà.
téèyàn wá ti sinmi báyìí ẹ tún máa kó wèrè yín dé. Bẹ́ẹ̀ ni mọ̀mọ́ jáde ń jọ́sí tó ń pariwo wọ́n dà fóun wọ́n run fóun ó kún bí báyìí at the end of the day àárín nǹkan kan dè ní. Àwẹ̀lé náà ti jáde látijọ́ ìlú ti sọ pé òun ní ilé òun tó bá bẹ̀rẹ̀ kò ní ọmọ àlè ní ẹ tó bá bẹ̀rẹ̀ ọmọ àlè olórí ọmọ àlè ní ẹ. Kí ló máa ń ṣe yín náà? Tẹ bá tẹ̀sí fẹ́ attack èèyàn ẹ̀ẹ́dẹ̀ ṣe kí ni ẹ̀ẹ́dẹ̀ drop evidence àwọn èèyàn máa mọ̀ pé ẹ̀mọ̀ nǹkan tẹ̀ ń sọ. Tó bá dẹ̀ jáde tó wá parọ́ wo ara lè sàn pa ẹ̀bí kíbi tó bá wà o. Ẹ̀yin olóṣì gbogbo yìí àfìgbà tó jẹ́ pé mọ̀mọ́ wá sọ ti ẹ̀dẹ̀ irọ́ ló dẹ̀ wá pa fún wa. Nígbà tí mọ̀mọ́ tún wá sọ̀rọ̀ ó tún parọ́ ni. Tẹ bá ní nǹkan lọ́wọ́ ẹ ní máa sọ pé ẹ ní nǹkan lọ́wọ́ ẹ máa jù ú lẹ́ni. Kí ló dé náà? Ẹ ní nísìnyí ó tẹ̀ dídá lọ́gá sọ pé òun bọ̀ òun jáde bọ̀ òun máa jáde tán fún gbogbo yín bẹ́ẹ̀ ni ó ní wíkẹ̀ndì máa dùn bẹ́ẹ̀ ni torí bí ẹ ṣe fẹ́ kí ìyá yín nísìnyí nìyẹn. Kí ló ṣe yín náà? Gbogbo yín náà bẹ ṣe pọ̀ tó náà at the end of the day gbogbo yín lẹ́yìn sórí ibú káàkiri. She will be on her lane ẹ̀yin lẹ máa wá tọ́jà tó bá retaliate ẹ máa pè léṣù. Tìbá yẹ̀ ló wá jẹjẹ tiẹ̀. She will be on her lane ẹ̀yin lẹ máa wá tọ́jà àwọn ọmọ odó tó bá wá kó fún yín ẹ máa sọ pé àwọn ti wicked jù they are too extreme. Dojúmọ́ náà pariwo ọmọ bàbá bébì ọmọ kinní kan ó ṣe kinní kan ó parọ́ kinní kan nǹkan tó bá ní lọ́wọ́ gbélẹ̀ at this point we are tired of you. Tó o bá ní nǹkan kan kó get the fuck. Ìyàwó ẹja ni wà délé ni wà halẹ̀ lé ni wà padà. Ṣo how many times tó ti ṣe rubbish yẹn ta ló ráyè gbogbo yẹn? Kò tiẹ̀ yẹ kó máa fún ẹ ní kíni attention mọ́. At this point kò yẹ kí Dorcas máa fún ẹ ní attention mọ́ because you are just an attention seeking bitch. Bẹ́ẹ̀ ni you are just seeking for attention. You just need engagement tó ti lò lórí platform ọ̀nà ló tẹ̀ wọ̀ mọ̀ bí ẹ̀ ń gbowó ń bẹ́ẹ̀ ni. Tẹ́ bá ti need engagement báyìí Dorcas dẹ̀ máa mú sẹ́nu. Nǹkan tó ń ṣe nìyẹn náà ẹ lọ wo gbogbo platform tẹ́ bá dọ́dọ̀ Láyọ̀ Dorcas náà drag tẹ́ bá dọ́dọ̀ Amẹ̀bọ̀ Dorcas mọ̀mọ́ wọn gan tó ti ń blog for 22 years Dorcas ni Lẹ́gbà so Dorcas ni straight from the heart Dorcas ni Àlùjọ olórin òkú Dorcas ni everyday Àwẹ̀lẹ́yìn náà Dorcas ni. Kí ló máa ṣe yín náà? Kí ló máa ṣe yín? Just like nǹkan tí mo gbọ́ tí Dorcas sọ ẹ rí nǹkan tá Amẹ̀bọ̀ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Nǹkan tí mo sọ pé Amẹ̀bọ̀ yẹn Ọlọ́run tó bá rí ejò tó rí ẹ ó yẹ kán pa ẹ kán fejò lẹ. Ẹ rí nǹkan tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣé ẹ rántí ìgbà tí Auto Bola tó bú Queen Mother Amẹ̀bọ̀ post ẹ after ìgbà tí Queen Mother sọ pé Amẹ̀bọ̀ pé mi tí ọ̀rọ̀ mo tún yẹn ṣẹlẹ̀. Amẹ̀bọ̀ post ibi tí Auto Bola ti bú Queen Mother nígbà tí Auto Bola tó bú Esabod pẹ̀lú aṣọ Temu tó lọ rà fún birthday yẹn Temu gbà mí ọdún dé yẹn ṣe mọ̀ pé Amẹ̀bọ̀ ò post ẹ̀ òun ló ń subject Queen Mother sí bully o when no Iyabo can see through all this trash òun ló ń subject Queen Mother to bully nǹkan tó ti yẹ kó post ibi tó ti tí the same Auto Bola the same person tó ti bú Queen Mother torí pé ó fẹ́ fi ṣe retaliation on Queen Mother ìgbà tó wá bú mọ̀mọ́ ẹ̀ nǹkan ìgbà tó Auto Bola sọ pé aṣọ tẹ́ ẹ̀ bá lè wọ̀ jáde ẹ má fi ṣe photo shoot ó rí bẹ́ẹ̀ gbé o àbó ò rí something is wrong with all of you ẹ máa jà to the left lẹ máa jà sí to the left ẹ máa data ẹ máa claim bí pé we have seen through all of you ìjà igan ló jẹ́ ká ẹ mọ̀ pé ìjà tẹ́ bá Dorcas jà ẹ mọ̀ pàṣírí yín ló fẹ́ tú ẹ mọ̀ pé fẹ́ túra yín láṣìírí ni ẹ rò pé àbẹ́ ṣe wà ẹ fẹ́ tú di Dorcas àṣẹ ìdí ara yín fúnra yín lẹ tú nǹkan tó bá wà lọ́wọ́ ẹni ọmọ àlè inú yín kó gbé jáde tó o bá ní ikú òjijì lè pa ẹ o bẹ́ẹ̀ ni ẹ má máa fún wa story mọ́ ẹ má máa kọ epistle mọ́ ẹ gbé jáde ilẹ̀ fún ṣe tí ò ní fàárọ̀ òjò ẹ gbé jáde ẹ má máa ṣàlàyé mọ́ ìwé tàlàyé nǹkan tó bá ní against Dorcas níbi tó dé pẹ̀lú gbogbo nǹkan tá a ti rí so far yìí pẹ̀lú gbogbo irọ́ tó ti pamọ́ ọmọ yẹn lórí social media ẹ gbé jáde ṣe pé kẹ́ẹ̀dé kẹ́ wá máa sọ story ọmọ bàbá bébì látijọ́ ìlú tí ń sunkún pé ọmọ bàbá bébì dẹ̀gbélẹ̀
mọ̀mọ́ náà jáde Dorcas kan ní ìyá bébì òun mọ̀ ìyá bébì ẹ̀gbẹ́lẹ̀ kẹ̀dẹ̀ mú proof yín tì. èèyàn mélòó ló fẹ́ fádà ọmọ, èèyàn mélòó ló fẹ́ mọ́dà ọmọ, ó ga o. tó bá ṣe pé àwọn pípọ̀ ẹ̀ wọ́n ṣe èrè ẹ question bóyún ṣe dénú aláboyún, ẹ question paternity, ẹ question maternity, gbogbo wọn lẹ question. díẹ̀ ló kù gẹ́ tó sọ pé ó kẹ̀rẹ́ ẹ̀ máa yín fi kún Dorcas kan ló bímọ, robot ló bímọ yẹn bẹ́ẹ̀ ni ṣèbẹ́ ẹ̀ ń wá story ni. Dorcas kan ló bímọ, robot ló bímọ yẹn, ó ṣojú mi báyìí. eléyìí máa jáde Dorcas ò lóyún, wo gbogbo stunt tí Láyọ̀ pù ńgbà tí Dorcas lóyún ni. kò lóyún o, àbúrò ẹ̀ ló lóyún, ó tún di pé ó lóyún kinní kan òun ò mọ̀ pé ó lóyún ni. nísìn màmá tó sọ pé òun kọ́ ló tún bímọ, ọmọ àbúrò ọmọ mi GEC ló tún bímọ. nísìn òpònú àlùjọ yẹn náà ó tún sọ pé ìdílé ọba lòun ti wá ọ̀dẹ̀. ṣé wọ́n máa jí spam ń di ẹ̀ òní mọ́ ni àlùjọ ògbà tó ń sùn ní spam jáde ń di ẹ̀ wọ́n kó spam lọ́nù ẹ̀pọ̀n ẹ̀ àlọ́ dẹ̀ ni ẹ̀ ìyọ́n tó sọ pé kẹ́ ẹ kàwé nìyẹn àbí tó wá fi spam lẹ̀ ó ní mọ́gbà tó fi spam lẹ̀. eléyìí náà tún jáde òun tún mọ bàbá bébì. ó yẹ kó rí pé ẹ má dá wà lórí social media yìí without any evidence. allegation upon allegation upon allegation, no single evidence. ẹ kàn ń sunkún kiri ni. ẹ mọ̀ ìyá bébí o, ẹ mọ̀ bàbá bébí o, ẹ mọ̀ èèyàn tó lọ́mọ o, ẹ mọ̀ kinní kan o. so kò tún ṣe Magí ló tún lọ́mọ mọ́, àbúrò mọ́ mi GEC ló tún lọ́mọ. kò tiẹ̀ yé mi why you are so obsessed. ìgbà tó yẹ pé ẹ̀rí nǹkan kan ṣe pẹ̀lú life yín, it's not so obvious. ẹ ṣọ́ra yín o. if you know you have anything against Dorcas, drop it. náà máa sọ story kẹ́ máa ṣàlàyé fún wa, we don't need that. torí we've seen through all of you. ẹ kàn fi gba engagement ni now. You will create a chaos and you will not have any proof or evidence to back it up. ó lágbára o, it is well. ẹ ṣáà máa wọ̀rí ẹ lọ ganú lórí péjì Dorcas ó kúkú wo ó mọ orí kì í dáàdì ni ó máa kì í délédélé ni. bẹ́ẹ̀ ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ṣe kóra yín wá tó ní délé pé bẹ́ẹ̀ ni ẹ kú mọ̀rú èèyàn tó jẹ́.